My wife gave birth on Friday, a baby boy. Me and my wife, we watched your video on how to have a baby boy and it worked for us. Oh my God, I'm blushing. Ntọ́ wà ńbẹ̀ ni pé fáǹfààní àwa tí a gbé bùbí irú èmi báyìí. Wọ́n ní ìyàwó wọn bímọ ọkùnrin níjọ́ Jímọ̀. Wọ́n ní fídíò kan báyìí tá a ṣe tá a ṣàlàyé bá a ṣe lè dóko bí ọmọkùnrin. Wọ́n ní fídíò òun làwọn wò, àwọn wá ṣe ọwá wọ́ọ̀kì, ọwá ẹni wá bímọ, ọmọ wá jọkùnrin. Oh my God, this is so interesting. Mo ti ṣàlàyé fún wa. Tá a bá ti mọ ìgbà tá a máa rí nǹkan oṣù wa, a calculate ẹ̀. A ti sọ̀rọ̀ X chromosome and Y chromosome. Y chromosome ní ó fún wa lọ́mọkùnrin, X chromosome ní ó fún wa lọ́mọbìnrin. Àtọ̀ ẹyọ kan tókùnrin bá dà, ó contain the same amount of Y and X chromosome. Àmọ́ Y chromosome tí ó fún wa lọ́mọkùnrin hùn, tó bá ti jọ́jú ovulation gangan, ọjọ́ tí ẹyin máa jáde nínú wa, la bá lọ rè súnmọ́ ọkọ. Ṣé mọ̀ pé Y chromosome yìí máa ń swim faster, yìí tètè máa ń rẹ̀, yìí tètè máa ń sáré, ó sì kéré, ó wín, ó wẹ́ ju X lọ. So tó bá since tó jẹ́ òun ló máa ń sáré jù, òun ló sì tètè máa ń rẹ̀ jù. Tó bá ti jẹ́ ọjọ́ ovulation gangan, la bá ti rí ọkọ wa. Tó bá ti fún wa látọ̀ báyìí, àtọ̀ yẹn ó tètè dọ́dọ̀ ẹyin. Ṣé mọ̀ pé n tó bá kọ́ dọ́dọ̀ ẹyin náà ni? Àmọ́ tó bá fi pẹ́, tó bá ti lo bí ijọ́ méjì, gbogbo àwọn Y tí wọ́n wà ńbẹ̀ ò yóò ti rẹ̀ wọ́n, wọ́n ti máa wà denatured. X ló máa kù, ìyẹn ló máa ń fún wa ní ọmọ obìnrin. Since tó jẹ́ pé obìnrin ò ní Y chromosome, XX ní tóbìnrin, XY ní tọkùnrin. Ó wà nínú fídíò yẹn, ó dẹ̀ ti pẹ́ tá a ti ṣe fídíò yẹn. But all the same, gbogbo àwọn nǹkan yẹn Ọlọ́run ló ń ṣàmì sí. Ṣé mọ̀ wípé science nìyẹn? Ọlọ́run ni ó ṣe 100%. Gbogbo àwọn IVF, àwọn surrogacy, gbogbo ẹ̀yẹn náà science náà ni. If we do it and it work for us, we thank God. We thank God for knowledge. So I'm so happy. Irú àwọn kọ́mẹ́ǹtì tèmi máa ń like rẹ̀. Bí àwọn kọ́mẹ́ǹtì àráyè ṣe, àráyè dóra wa, I no dey like that kind comment. Àwọn kọ́mẹ́ǹtì o, a ṣe o, a mọ̀ o, a dóra wa o, a ṣe Scooby-Doo. Àwọn ọkọ àti ìyàwó ni omi ò sọ pé lọ fẹ́ ni lọ́dọ̀ ẹni tí ò tí ì fẹ́ o. You know, irú àwọn yẹn á tún wá lóyún. A máa kọ Dùdùkẹ́, we sing Dùdùkẹ́ for you. We sing Dùdùkẹ́. Ọlọ́run ó wo mọ̀, Ọlọ́run ó dá sí. Yín tẹ wàá mọ account number yín, send bá send owó sí baby boy wa. We thank God. Ẹ mọ̀ bímọ lọ, ẹ mọ̀ dóra yín, ẹ mọ̀ lóyún, ẹ mọ̀ bímọ, ká mọ̀ kọrin ọpẹ́, ká mọ̀ kàfọpẹ́ fọ́lọ́run, kí gbogbo ilé ó kún fọ́mọ. Bí wọ́n bá bí tó bí dọ́sìn méjì, kéyìn ò ṣe family planning. Ẹ mọ̀ dóra yín, ẹ bá ti látan dáadáa, ẹ̀ kan náà ni ó dùn bó bá ti calculate ovulation rẹ̀. Kì í ṣe ètò ọmọ so ovulation tán ní súnmọ́ o. Ìdí pé kò sóyún ẹ̀mí mímọ́ o. Ẹ ṣe kìíní hùn o. Tẹ bá ti ṣe báyìí, tó bá ti bọ́ sí i. Màá sọ pé mo tọkùnrin o. Óyè, màá sọ pé mo tọkùnrin. Bàbá jí mi pẹ́pẹ́. Bàbá jí mi lọ́gànjọ́ wípé ká ṣeré ọmọ. Kò sórun mọ́ iṣẹ́ bẹ̀rẹ̀ òtún di ìbílẹ̀ bá mọ́. Lẹ́yìn oṣù bíi díẹ̀ sí i, ọmọ ti wáyé.